maqamu lada sidratil muntaha lihamdala shaka lílé mọ́sídọ́fà igi ńlá kan ni sidratil muntaha tó jẹ́ pé ọgbọ́n ìmọ̀ òye gbogbo nǹkan tí ń jí ọ̀rọ̀ ìdùnnú láyé àti lọ́run tọ́lọ́n kó pamọ́ síbẹ̀ ta ló ní lihamdala ṣáàkà lílé mọ́sídọ́fà mọ́sẹ̀ méjì ànábì Muhammad lónìí sọ́dọ̀dọ̀sọ́dọ̀ kí ló bí ìtàn rẹ̀ pọ̀ jẹ́ràn amú kékeré kan bẹ̀ tààrà ló ń bẹ̀ ilẹ̀ lọ́lọ́ ń ju òkè lọ sọ́mọ ni mo jù ọ́ náà lọ ó yá jájọ mọ́ táàkà ṣẹ́gbẹ́ téèyàn bá nílẹ̀ mọ́ fi ń táàkà àfáàyí ilẹ̀ ní ìlú ńláńlá bíi Mẹ́kà bíi Madina bí àwọn ìlú rí àwọn ìlú alábàríkà bẹ́ẹ̀ orí ń ló wà sọ́mọ náà ni káàbọ̀ gbogbo pé ìmọ̀lẹ̀ ó ṣẹlẹ̀ nínú ìlú tó ń wí o ṣé èso ọ̀dọ̀ mi ló ti wá ni bí òṣùpá bí òòrùn gbogbo àmọ́lẹ̀ ọ̀dọ̀ mi ló ti wà òkè ló wà ilẹ̀ ní káàbọ̀ kò sí wàhálà ó yẹ jẹ́ ń jẹ́ ọ̀tán Káàbà tí gbogbo ayé ń rọ kiri ká orí ló wà ilẹ̀ ní ìwọ náà káàbọ̀ àlìjẹ́nà tó máa kó lórí àlàyé òun àlìjẹ́nà náà kò sí nílé ayé ọ̀run làjẹ́nà wà ọ̀rọ̀ yìí pọ̀ lọ́tún lọ́sí pátápátá rẹ̀ nílẹ̀ bá ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni àtòrí ẹ̀dáyé ẹni àtòrí ẹ̀dọ́run ẹni àtòrí ẹ̀dá àlìjẹ́nà Allah orí ni ti ń jẹ orí ni ti mu ilẹ̀ ní sọ̀rọ̀ olórí ni ti ná ní ti ń lò ní ti ń sẹ̀mí rẹ̀ sọmọ wọn kẹpọ̀ lọ́n pẹ̀lú ìrora ọ̀rọ̀ ń dùn ó ní ọlọ́wọ́ bó ti ẹ̀jẹ̀ ẹ̀kan ọ̀sìnjẹ́ Muhammad náà wàá kí mi Allahu Akbar bó ṣe bẹ ọlọ́run pẹ̀lú ìnira ọlọ́run mo sì ti gbọ́ bó ṣe bẹ̀ mí mo ti gbọ́ yóò wá kí ọ mọ́ fà ọkọ̀ yìí bẹ̀wọ̀ ọlọ́run fún gbẹ́ni tó wà nù nira tó dẹ̀ ń ké pé ọ bí ẹ ṣe ń ké pé ọ náà ni ó ṣe máa gbàdúrà wọn dákújàdù àwọn gbà gbọ́ ọlọ́run Jibrilu mo ti gbàdúrà sánmà ó yá lọ ránṣẹ́ sẹ́ni tí mo dá tí mo torí ẹ̀ dáyé ọ̀rẹ́ mi mẹ́sàn-án alburok ló bá mú lọ Allahu Akbar lọ́dọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam wo ẹni dá ọ ó lóun fẹ́ rí ọ kọ́ wá kí n sánmà Ànábì ní kò sí wàhálà ó yá ẹja lọ nẹ́bà kọ́ra àwọn àti Jibril lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ẹsẹ̀ funfun wìn nẹ́bà kọ́rí sánmà àkọ́kọ́ wọ́n pàdé babaláwa Ádámù ń bẹ̀ alayhi salatu wasalam sánmà ẹ̀kejì Yahya àti Isa sánmà ẹ̀kẹta ẹni fáǹjì nínú ẹ̀dá Yusufu wọ́n bá pàdé ń bẹ̀ ìgbòdì sánmà kẹrin Ànábì wa Idris òní ẹ bá pàdé ń bẹ̀ ìgbòdì sánmà karùn-ún Haruna sẹ́rẹ́tì nù sọ́ọ̀tù tọ́wa tí Ànábì Musa tọrọ pé Haruna àhí níjọ́ lọ́rùn sọ́dà nàbí ọlọ́nà wọ́n bá pàdé ní sánmà karùn-ún ìgbòdì sánmà kẹfà ọwọ́ abá Musa gẹ́gẹ́ pàdé ẹ̀rí sánmà keje Halilullah Ànábì wa Ibrahim alayhi salatu wasalam òní ẹ bá pàdé o ọlọ́ọ̀ni ọ̀tí débi tó ń lọ ẹ bá mú lọ síbi Sidratul Muntaha igi alálùbáríkà tálùbáríkà tí máa ń dókòó sí yẹn la tó yẹ pé téèyàn bá fi lè débẹ̀ kò sí ní tó tó borí èèyàn mọ́ láyé bẹ̀rẹ̀ lọ́n ti fún nírun lọ́n ti fún ní gbogbo ẹ̀ wá gbọ́ sọ́ni mo fẹ́ ló ń bẹ̀ ni nígbà tá níbo àwọn sàǹsàn tó wá dọ́dọ́ lọ ó wọ̀ tó ó funfun Jìbìrìlù ló lè tẹ̀lé débẹ̀ mọ́ ó wọ̀ sí ó funfun òkè àtìlẹ̀ funfun wájú àtẹ̀yìn funfun kò tiẹ̀ mọ́ ìmọ́lẹ̀ yẹn kàn dé sínú ayé rẹ̀ ni níjọ́ náà lògùn ànábì àwọn sàǹsàn ló ti tà káàkiri ayé ìwọ́lẹ̀ tó ń gbọ́ mi lọ́ báyìí lónìí ògòrò ó tẹ̀ káàkiri ló ti dára àtẹ̀mí àti ògòwò ní wọ́ ọkàn lágbára ọlọ́ba ẹni ògo rẹ̀ ti wọ ọkọ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá tàn mọ́lẹ̀ sí ẹni tí mọ́lẹ̀ ti ń bẹ́ ń bí ògo rẹ̀ ọlọ́mọdé wọ́ ọkọ̀ mọ́lẹ̀ láì la hawla wala quwwata illa billahi alil azim lọ́jọ́ wo oṣù wo ó jẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje tọ̀run ni o oṣù ojú ọ̀run ìyẹn tá a mọ̀ sí Rajab masha Allah sọwárí kò lè gbèsè rí ẹ̀fọ́ra mi gbéga sí kẹ̀kẹ́ tó special jọ náà àmọ́ ọjọ́ àmì ni àwọn bàbá wa máa ń lò torí pé nǹkan dáadáa la máa fi kó dáadáa ibi rẹ̀ láti ń tọrọ rẹ̀ ibi ìdùnnú láti ń tọrọ ọ̀bùkọ́ ọ̀gbọ́n àwọn wa máa ń lò nǹkan mẹ́ta ni màá sí jọ náà wọ́n á gbààwẹ̀ wọ́n á ṣàdúà wọ́n á sì sàrà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wà fi sùn ògo wà déṣẹ́ la ẹ gbogbo àwọn ẹni ọlọ́run tó kọ̀ wọn ò parẹ́ gbogbo àwọn àṣírí táwọn ọmọ ń lónìí èmi náà wà tójú bọ́ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run púpọ̀ mo tójú bọ̀ mo wà rí wọn lọ mo bá wọn ṣe mo bá wọn jẹ mo bá wọn mu lára àwọn àṣírí tó wá fún mi ẹ̀yin olólùfẹ́ wa àfi kí ẹ mọ yọ̀ǹda rẹ̀ fẹ́yìn náà kẹ́yìn ló lè bá dolórí rí kẹ́lẹ́ bá rí sí kẹ́lẹ́ bá rí jẹ́ kẹ́lẹ́ bá rí mu gbogbo ẹni tí wọ́n wé pẹ̀lú kó lè bá ní ẹni tí tó ti ní kọ́lọ́mọ́jì ó bàjẹ́ ẹni tí wọ́n náà àti lọ hajj ẹni tí wọ́n náà àti lọ umra ẹni tí wọ́n náà àti bímọ tí wọ́n náà àti lọ́kọ ẹni tí wọ́n go ẹni tó fẹ́ nímẹ̀ tó fẹ́ ní gbogbo nǹkan láyé ìwọ náà sì fi ọjọ́ yìí kọfí bẹ́ẹ̀ náà ọjọ́ wo tọdún ìbọn sí 2024 ó bọ́ sí on 8
ọjọ́ kẹjọ oṣù kejì, that is Thursday, ọjọ́ kẹjọ oṣù kejì, ó jẹ́ Thursday tó gbẹ̀yìn oṣù Rajab. Ó yá wá lò ìka mẹ́tẹ̀ẹ̀ta ìmọ̀jọ bọ́ wá tí ìka bá bọ́ mẹ́jẹ méjì yóò bọ́ torí kò padà kí bẹ́ẹ̀ ta kọ́ rí sí. Àwẹ̀ tó yẹn bá jẹ́ obìnrin tí ò bá láwẹ̀ tẹ́ pé kò lè gbà àwẹ̀. Mìíràn bá járe ìrìn àjò àbẹ́ni tó bá rẹ̀ ẹni tó sáà ẹni tí ò lè gbà àwẹ̀ ẹni tó ṣe kódà kó járe ìrìn àjò kò lè ṣe kí ni kò lè gbà àwẹ̀. Àmọ́ má já àdúrà ò gbọ́ má sì jẹ́ sàárà ò gbọ́ kò ní special àdúrà kan. Ìwọ ni ó wò pé ó fẹ́ tàn mọ́lẹ̀ sínú ayé rẹ̀ ó kàn jẹ́ wípé àwọn bàbá wa máa ń sábà lo sọ́ọ̀tù Fátíà tó bá fẹ́ tàn mọ́lẹ̀ sínú ayé yìí.